wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbáradà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Wáṣọ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. ẹni tó wà nílẹ̀ lónìí á tún rí tuntun láwọn ọ̀rọ̀ tí ń gúnra wọn nínú Sahihul Bukhari lórí eré ìtàn al-Mi'raj. Ibi tá a kọ́kọ́ lọ lálẹ́ yìí náà ni wípé a lọ lórí wípé ìtàn yìí ṣé lóòótọ́ ni tàbí rọ́ ni a rí ẹ̀rí lórí ẹ̀. A sì máa mọ̀ wípé bóyá tàyẹn rí bẹ́ẹ̀ tàbó lọ bẹ́ẹ̀ tàbó ṣe é gbà wọlé bẹ́ẹ̀ a rí. Alhamdulillah kí wọ́n á tẹ̀síwájú ẹni pé lọ́sẹ̀ tó kọjá ní ọjọ́ Jímọ̀ náà kọ́ ni mo mẹ́nu bà kókó mẹ́ta. Nǹkan mẹ́ta ni wọ́n lá Ànábì fi kún sánmà nínú Sahih Bukhari. Wọ́n ní Mi'raju ni àkàbà ni. Wọ́n ní ọwọ́ ló fi mú Ànábì dé sánmà bẹ́ẹ̀ direct. Ìkan sọ yìí pé ẹṣin al-Buraku ni wọ́n gùn. Lára àwọn tí mo tún wá fẹ́ tú lálẹ́ yìí ẹ jẹ́ a jọ gbé Sahih Bukhari yẹ̀ o kájọ máa Ọlọ́run sọ nínú al-Qur'ani wípé a'udhu billahi minash shaitanir rajim. Àwọn àbẹ̀rẹ̀ tá a béèrè lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń takò ọ̀rọ̀ yìí náà ni wípé à ń fẹ́ ná sùkàn nínú al-Qur'ani tó sọ nípa al-Mi'raju. Kàkà kí wọ́n rí mú wá àròyé là ń gbọ́ pé nasun wahidun nasu ẹ̀yọ̀ ọ̀kan tí nasun ní ti ń jásí pé ní yadullu ala al-Mi'raji aw ala al-uruji tó ń tọ́ka bá Nábì lọ sánmà kò sí. Àmọ́ wàá lè kó àwọn àyàtù wá tí ó máa sọ fún wa yìí pé Ànábì ò kú sánmà nínú al-Qur'ani. Ìyẹn wà àkọ́kọ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tá à ń bi wọ́n léèrè náà ni wípé man huwa Maliku bọ́nù Sa'sa'a. Àtàdísù tí ń bẹ nínú Sahihul Bukhari tí Anas ọmọ Malik gbà wá ọ̀dọ̀ Sa'sa'a ló ti gbọ́. Èyí tí ń bẹ nínú Bukhari tó gbà wá náà ọ̀dọ̀ Sa'sa'a ló ti gbọ́. Kódé èmi tó tún jásí pé tí wọ́n gbà pé Abi Dharri àdísù Sa'sa'a kan yẹn náà ni. Yàtọ̀ sí pé àwọn sàhábà máa ń mú nǹkan mi wá. Ẹ jẹ́ ń sáré fún wa ní ẹ jẹ́ ń sáré lé nǹkan kan sí wa lálẹ́ yìí tá a tún máa wò nínú àwọn àhàdísù tí àwọn àfáà gbà wá fún wa. Lára àwọn jẹ́ pé àwọn àfáà ti ṣe ìbùtọ́ọ̀lù ẹ̀ ká lè mọ̀ pé nǹkan ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Abil Masawiri nítorí ikú Abdul A'la ani Abil Masawiri ó ní sami'tu Ikrima. Mo gbọ́ lẹ́nu àfáwà Ikrima ṣe é sì mọ̀ pé Ikrima rẹ̀ yìí ṣe é mọ̀ yìí pé ó gbajúmọ̀. Akhbarani Ikrima sọ wípé akhbarani Ummu Hani bint Abi Talib ó ní Ummu Hani ọmọ Abi Talib fún mi nírò kọ́lọ̀ ń bá wa yọ́nú sí. Kí ló wí?
ó ní bàtà Rasulullahi sallallahu alayhi wa sallam indi laylata usira bihi ọ̀dọ̀ mi la nábì sùn lóru ọjọ́ tí wọ́n mú rìnrìn àjò ó lọ́dọ̀ òun la nábì sùn lóru ọjọ́ tí wọ́n mú rìnrìn àjò wàláàlì ẹni tí wọ́n ń sọ yẹ ṣe ìyàwó ànábì ń gbà náà o Ummu Hani kìí ṣe ìyàwó ànábì ń gbà náà o kò sì sábà dájú pé ó ti di mùsùlùmí ń gbà náà ìyẹn ni wọ́n ń sọ yí pé bàtà Rasulullahi indi Ikirima ni wọ́n sì ló gbọ́ lẹ́nu rẹ̀ ẹ dákun àwọn àwo ni wọ́n kọ́ kalẹ̀ ẹni tí ẹ ṣe ìyàwó ànábì níjọ́ náà lọ́hùn tí wọ́n ń sọ yí pé bàtà Rasulullahi indi lára àwọn tá à ń wí yọ sọ̀hábíyà ni wọ́n o sọ̀hábíyà níyà wa tá à ń sọ yìí o olórí ọjọ́ tí wọ́n bá nẹ́bí rìn yàrá mi ló sùn ẹ dákun ìyàwó mélòó là nẹ́bí ní Mẹ́kà ó fẹ́ Khadija sì kú ó kọ ọdún mẹ́ta tí ó ṣe hijira wọ́n ló lọ Ìsìráù lọ́dún kejìlá ṣó tún fẹ́ Ummu Hani náà Ummu Hani yẹn ni wọ́n wá kọ àkọọ́lẹ̀ yìí kó là nẹ́bí ó sọ wípé bàtà Rasulullahi sallallahu alayhi wa sallam indi laylata usra bihi òru ọjọ́ tí wọ́n mú rìn ọ̀dọ̀ mi ló sùn fadhakara amrahu wa kayfa usra bihi ń wá ń ṣàlàyé bí wọ́n ti mú rìn eléyìí ń bẹnu al-Mu'jamul Kabir ti àfáwà Tabarani tá a bá lọ ka volume 4 page 432 abanu al-Ahadi wal-Mathani ti àfáwà Ibn Abi Asim tá a bá lọ ka page 39 tọrọ yẹn ń bẹ́ẹ̀ pé Ummu Hani ní yàrá mi la nábì sùn lẹ́ni tí èyí ṣe ìyàwó ànábì lásìkò náà torí pé Ummu Hani yìí náà pàpà fẹ́ẹ́fẹ́ ànábì nígbẹ̀yìn. so tariqu Muhammad bunu Ishaq haddathani Muhammad bunu Sa'id hadisi mi tó tún sọ pé inú yàrá Ummu Hani ló sùn lèyí o ó ní an Abi Salih Badhama ani Ummi Hani látẹnu ìyàwó Ummu Hani binti Abi Talibi ọmọ Abi Talibi ó ní fi masra nabi lórí ìrìn tí wọ́n mú ànábì rìn yẹn annaha kanat taqul wọ́n ní ìyàwó yìí sọ wípé ẹ má gbọ́ ma usira bi rasulillahi sallallahu alayhi wa sallam illa wa huwa fi bayti na'imun indi tilka al-layla wọ́n ní ìyàwó yìí sọ yìí pé wọ́n mú òjíṣẹ́ Ọlọ́run bá rìn lóru ọjọ́ ni bí kì í ṣe yìí pé inú ilé mi lọ́wọ́ tó sùn ìdí lọ́dọ̀ mi tilka al-layla lóru ọjọ́ tá à ń sọ yìí ó tún wá sọ ní pé fasalla al-isha al-akhirah ó sì kírun ìṣá ìgbẹ̀yìn lọ́dọ̀ mi thumma nama lẹ́yìn yẹn ló sùn wà nímúná kódà àjọsùn ni ẹni tí ẹ ṣe ìyàwó ànábì ẹ máa wọ bí wọ́n ṣe ń parọ́ mọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tí èyí ṣe ìyàwó ànábì níjọ́ náà tí ń sọ pádọ̀ táwọn kèfèrí àwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n bá wá ń ròyìn ànábì pẹ̀lú àwọn ìròyìn tí ò dáa tábà sọ pé àwọn nǹkan tí wọ́n kọ́ lè ń pa ànábì tí ò rí bẹ́ẹ̀ ni ẹ máa sọ pé rọ tẹ́nìkan bá gbérù eléyìí lọ bá àwọn comparators tó wà nínú ayé lónìí tó wá ka àdíìsù yìí fún wọn wípé ẹ dákun wọ́n lé ànábì sunlé arábìnrin kan tí ò tí ì dìyàwó rẹ̀ yàrá ẹni yẹn ni wọ́n ti wá gbé ànábì lọ bo ni wọ́n ti gbé lọ sánmà wàlálì alukurani ń sọ̀rọ̀ ẹni tó rìnrìn yẹn yìí pé asara da abudi laylan min al-masjidi al-harami láti inú masáàsì kàábà ni wọ́n ti rìn. náà ó ní salla al-isha al-akhirah thumma nama ó kírun ìṣá yìí lọ́dọ̀ mi thumma nama lẹ́yìn náà ló wá sùn wà nímúná kódà àjọ sùn ní ìyàwó fal-iyadhu billah nínú tí wọ́n ń lọ́mọ nẹ́bí ìyá wa yìí wá ní falamma kana qubayla al-fajr ahabbana rasulullah nígbà tó wá di pé ilẹ̀ fẹ́ mọ́ lànàbí dé padà falamma salla subha wa sallayna ma'ahu ńgbà kírun àṣùbà kódà àjọ kí ni ṣàbẹ́ ìyín mu ti yà pé Jibril ló wá kọ́ nígbà ó dé ṣàpẹ́ tí èyí bá kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbọ́ o ẹ̀ńtọ́ ló fẹ́ lọ gbàrún wa o Nàìjíríà inna lillahi wa inna ilayhi wọ́n ní salla al-isha al-akhirah yàrá mi ló ti kírun ìṣá yìí ẹni tí ó lọ gbàrún wa ó ti ń kí ìṣá yìí
Astaghfirullah alazim. Lálẹ́ ọjọ́ tí ó sùn tí ó lọ nì ó ló kírun ìṣáì lọ́dọ̀ mi fún mẹ̀nàmẹ̀ lẹ́yìn ìrìn ìṣáì ló sùn wà ní múná làwọn àjọ sùn nígbà ilẹ̀ wa máa tó wá dé sọ́là fàlámà sọ́là ṣubú wa sọ̀lẹ̀ yìí dá máa wò ńgbọ́ ń kírun àṣùbà àtúnjọ kí náà ni. Kọ́ọ̀là ànágbọ́n ara nàbí ń sọ yìí pé yá ummahani ìrẹ́ ummahani laqad sallaytu ma'akumul isha al-akhirah mo bá yín kí ìṣáì gẹ́yìn lánàá kama ra'ayti gẹ́gẹ́ bí wọn náà ti rí mi bí hadha al-wadi níbi tá a wà yìí bá a jọ kírun ni ìyẹn fi hàn pé inú yàrá ummahani yẹn ló ti ṣe kíni ló ti kírun ìṣáì. Wọ́n ní thumma ji'tu baytal maqdis wọ́n ní lẹ́yìn tá a kírun yẹn tán ni mo wá lọ sí baytul maqdis ní Jerusalem fasallaytu fihi thumma sallaytu salatal ghadati ma'akum al-ana ó ní mo lọ kírun bẹ́ẹ̀ lẹ́yìn náà mo tún wá ń kírun pẹ̀lú yín dájú báyìí nísìn kama tarayna bó ṣe ń rí báyìí nísìn. Eléyìí ń bẹnu tafsiru Tabarani o tafsiru at-Tabarani tó o bá lọ ka volume 14 page 404 414 page 11 volume 11 page 414 lọ́rọ̀ yìí wà. Ìkàtúrẹ́ o mo kàn fẹ́ kẹ́ ẹ mú yẹn náà dání mọ́ ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ń bọ̀ o masha Allah. Ẹ wá jẹ́ àpadà sínú al-Qur'an nínú suratu Bani Isra'il àwọn pàǹtà ọkọ bẹ̀ ni pé orúkọ súra yìí lójú ayé àná Muhammad Suratul Kafi ní jẹ́ kama fi Sahih al-Bukhari ó sì wà ní Sahih al-Bukhari nù ni. Suratul Kafi ló kọ́ ẹ̀ kò sì sẹ́ni tó lè jiyàn sí yìí o. Èèyàn wá ní bá ó kọ́ súra yìí nínú Sahih al-Bukhari pé Suratul Isra'i Suratu Bani Isra'ila ní jẹ́ kana min al-itaki al-awwal ó pẹ̀lú àwọn súra àkọ́kọ́ torí pé Ànábì máa ń kà á lálẹ́ kó tó sùn. Suratu Bani Isra'il ló kọ́ súra yìí lẹ́yìn tá Ànábì ò sí láyé mọ́ lẹ́yìn 100 ọdún kẹta sọ́gọ́rùn ọdún kẹrin ni wọ́n yí ó kọ́ súra yìí padà sí al-Isra nítorí àti lè bá ìtàn Isra yẹn kó lè bá lọ. Mo ti ṣàlàyé yìí náà tí a bá lọ ka al-Isra wal-Mi'raj lórí YouTube tí a bá lọ wò lórí YouTube Labaika the Christ Jamiu Adegunwa kọlọ́n kó ṣàlàyé láti ọdún kẹrin ni mo ti ṣàlàyé yìí ní 2018 ó lè lọ́ọ́ tún yẹ̀ wò ń bẹ̀ ẹ̀rí wà ń bẹ̀ tó kún gan. Náà Al-Qur'ani wa ń sọ yìí pé subahana mímọ́ ni fún Ọlọ́run ọba yẹn ń kira rẹ̀ pé alladhi asara ọba tó múrin abudihi ẹ̀dá rẹ̀ kò dárúkọ ẹ̀dá yẹn àìdárúkọ ẹ̀dá yẹn ó ti fún wa pé kó wá ló lè ṣègbìyànjú pé ta lọ́lọ́run bá ń sọ ń bẹ̀. Laylan ó ń jẹ́ lóru ọjọ́ kan minal masjidil harami láti ilé Ọlọ́run tí ń jẹ́ Kaaba ilal masjidil aqsa orírìn yẹn ó bá a padà sí mọ́ṣáláṣí tó wà lọ́gùn ni tọ́nà rẹ̀ jì díẹ̀ torí pé akísọ̀ tá à ń wí lónìí wọn àti ìkọ́ ń gbà náà kò tí ì sí ẹnìkan ò lè sọ àkísọ̀ tí wọ́n ń wí kọjá yìí pé lónìí amẹ́lẹ́ yìí ní àlẹ́ al-Aqsa pé a ní ìmú ẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ò lè sọ pé bí báyìí ní mọ́ṣáláṣí náà wà àmọ́ àwọn kan sọ pé masjidu Elijah ni wọ́n ní mọ́ṣáláṣí Elijah ni àwọn kan sọ pé masjidu Yakuba ni wọ́n ní mọ́ṣáláṣí Yakubu ni èyí ò tí ì bá jẹ́ ń bẹ̀ Allahu a'lam. Ó ní linuriyahum min ayatina ní ìtorí pé a fẹ́ lọ fi àwọn àmì wa hàn Ọlọ́run ò sì fún Ànábì lámì ẹyọ ọ̀kan bá Kùránì ṣe wí tó bá ka Suratu Taha nígbà tí wọ́n ń sọ pé lawla ta'tina bihaya tó bá jásí pé ó bá lè fún wa lámì ẹyọ ọ̀kan ni Al-Qur'ani ní awalam ta'tihim bima fi suhufil ula ṣe wọn àti ìṣàlàyé fún yín èyí tí ń bẹ nínú ìwé àwọn àtàkọ́kọ́ nínú Suratu Bani Isra'ila bóyá àyà 46 níbi Ọlọ́run ti ń sọ pé kí ló fà á tẹ́mi ò ní fún Ànábì lámì Ọlọ́run ní wa ma mana'ana an nursila bil ayati bámi wò ó dà pé bíi 64 àbí 46 náà ni ma mana'ana
أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون. آية أولوة بان بقرآن أو ما قرآن هو أنتي إذا ما تفون يا ما جوجو مشاور بقول لي ري كوجا 60 something náà ló ti bá nínú súrátù Bani Isra'il bóun náà ló wó sí wà ń wájú ẹ̀ òsì lórí bóun nílé nínú 59 alukurani ní súrátù Bani Isra'il òní wà má mana'na kí ló kọ̀ fún àwọn ọlọ́run an nursila bil ayati ntàfilà ní fún ànábì láwọn àmì mi yàtọ̀ sálùkùránì illa kò sí tó fà bẹ́ẹ̀ kọjá wípé kazzaba biyal awwaluna kọjá pé àwọn tí wọ́n kọjá nú àwọn ànábì ọlọ́ntà fúnlámì kazzaba wọ́n pè wọ́n nírọ́ wọ́n pè àwọn àmì yẹn nírọ́ wa atayna thamuda naqata mubsiratan ọ̀sán gangan ní gbàgede la fún àwọn Sàmúdù ní ràkúnmí àpáta bí ràkúnmí sì bímọ fazalamu biha wọ́n sì pa ràkúnmí náà wa ma nursilu bil ayati ọlọ́run ní àwọn ọlọ́run a ní mú àmì wá illa takhwifa àfi tá a bá fẹ́ dẹ́rùbà àwọn èèyàn tá a fẹ́ pa wọ́n rẹ́ tá a bá ti má mi wá tí wọ́n bá gbà tá a dẹ́rùbà wọn á pa wọ́n rẹ́ ni ibi tí wọ́n wá jókòó sí ni pé alukurani wá ní wa idh qulna laka nígbà táwọn ọlọ́run ọba ń sọ fún wa nẹ́bí wípé inna rabbaka ahata bin nasi ọlọ́run ọba rẹ̀ ó mú àwọn èèyàn tán yányán ahata bin nasi kò sí tí ó máa ń pa àwọn èèyàn wa ma ja'alna ru'ya allati araynaka àlátà fún wa nẹ́bí là àdédé fún ọlá ò gbọ́ torí pé ruhuya àlá ní ń jẹ́ bẹ́ẹ̀ tabani rọ amsa yaw alif tabani ruhuyatu tó jẹ́ táwùl marbutọ ìntẹ́yìn rí pẹ̀lú ojú báyìí ìntẹ́yìn rí lójú oorun lálùkùránì fi ń sọ yìí pé la takususu ruhuyaka ala ikhawatika ọgbọ́ mẹ́tù amárọ̀ àlá rẹ̀ fáwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ní àdédé fún wa nẹ́bí ní àlákan tó la illa fitinatan linnasi kọjá wípé afẹ́fi jẹ́ kó máa jẹ́ dààmú fáwọn tí wọ́n fẹ́ gbá tiwa kí wàá là látà nẹ́bí la ẹ lọ bá a padà nínú suratul Fatih laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi la tadkhulunna al-masjida al-harama insha Allahu aminina muhalliqina ru'usakum wa maqasirina alatolana ni pé òun padà bọ̀ wá òun wọ Mákà òun afẹ́ wọ Mákà wọn àjọrí Mákà wọ̀ ní wọ́n bá nú jẹ́ lọ́lọ́run wá ní ma ja'alna ru'ya allati araynaka alátà fún ọlápọ̀ wọ Mákà ni àdédé fún ọ illa fitnatan linnasi abẹ́kọ̀ jẹ́ ìdààmú fáwọn kèfèrí ni kámẹ́ lérò pé ṣe bó lóhun lálàpọ̀ òun wọ̀ bẹ́ẹ̀ ṣe tí orí bẹ́ẹ̀ wọ̀ ó wọ̀ bẹ́ẹ̀ lálùkùránì fi wá tẹ aláyẹmẹlẹ pé laqad sadaqa Allahu rasulahu ru'ya bil haqqi ọlọ́run abá ti sọ dòdòdó ru'ya alátọ́lání pé bil haqqi yóò ṣẹ la tadkhulunna al-masjida al-harama kò sí tó lè ní kó má wọ bẹ̀ insha Allahu aminina ó wọ bẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ tí kèfèrí kan ò ní lè yọ̀dà sí wà nẹ́bì ni muhallikina ru'usakum wa maqassirina kùránì ló fúnra ẹ̀ tú bẹ́ẹ̀ àwọn àfa yóò tún wá máa parọ́ wọn máa sọ yìí pé kódà ọlọ́run sọ̀rọ̀ mìíràjì yẹn nínú Kùránì tí ò ní í ṣe pẹ̀lú àlùmìíràjì. tọ́lọ́mù bá ń sọ pé nínú ríyàwó mi ní àyà àtìná láti fi àmì wá hàn nìyẹn tọ́lọ́mù wá ní wàhátẹ́yìnà Musa al-kitaba tá a wá fún Musa níwèé hudan li bani Israila kó máa jẹ́ ìmọ̀nà fún bani Israila tó bá wà lọ sàlẹ̀ ó mẹ́rí àwọn àmì tọ́lọ́ fún ànábì Musa inú ẹ̀ náà ni wípé ìrẹ Musa wájú mú yadaka ila janahika ó yà fi ọwọ́ rẹ̀ sábíà takhruju bayda'an min ghayri su'in ayatan ukhra ọlọ́run sì ló mọ̀ fún ànábì lámì ẹ̀ sì ń takò alukurani ẹ̀ ń wá mi fún ànábì pẹ̀lú túláàsì láti máa play politics láàrin òun àtànẹ́bí ọlọ́run òun ló lọ́lá ju gbogbo wọn lọ kò sẹ́ni ó lọ́lá tó
wàhálà tá a kó sínú ni gbogbo nǹkan la fẹ́ politicize rẹ̀ a politicize láàrin àwọn ànábì Ọlọ́run kódà ànábì gbọ́ pé ẹni tó lọ́lá jù òun lọ ń bẹnu ànábì Ọlọ́run tí ẹ bá síbẹ̀ ní òun ní Allahumma salli ala Muhammadin kama sallaita ala Ibrahim ẹni Ọlọ́run ní wattakhadha Allahu Ibrahima khalila kì í ṣe pé ó yàtọ̀ sí pé bí n bá fẹ́ yẹ̀yàn wọ́n ní wattakhadha Allahu Ibrahima khalila ja'ala Allahu Ibrahima khalilahu ó mú Ibrahim ó lọ àyò mínú tí wàá afdalu min nabiyyina Muhammadin ó lọ́lá jà nábì lọ lànàbì fífi ọlá rẹ̀ tọrọ àmọ́ lónìí afẹ́júwe pé ànábì lọ́lá ju gbogbo àwọn ànábì Ọlọ́run àwọn àmọ́ parọ́ mọ́ Qur'an àmọ́ parọ́ mọ́ tafsir ibòmíì táwọn àfọ̀n tafsir yẹn náà tí wọ́n ti gẹ́gẹ́ bí ìjẹ́dé ènìyàn tí wọ́n ti kọlu àwọn akhta'u àwọn àṣìṣe gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tí Imam Bukhari sọ fún wa yìí pé kullu bani Adama khata'un gbogbo ọmọ ènìyàn láláṣìṣe wa khayru khatta'ina at-tawwabun ẹni tó sì dá nínú aláṣìṣe náà lẹ́nu tó ṣàṣìṣe yìí ó sì sá padà àmọ́ lónìí àwọn èyí padà wọn Bukhari ò pẹ̀lú ọmọ ànábì Ádámà tó lè ṣàṣìṣe àwọn mufassirun wọn pẹ̀lú ọmọ ànábì Ádámà tó lè ṣàṣìṣe kódà ànábì gan máa ń ṣàṣìṣe Ọlọ́run á máa tún ṣe àmọ́ wa Bukhari ò lè ṣàṣìṣe ẹ máa gbọ́n tá Al-Qur'ani sọ minal masjidil harami láti inú ilé Ọ̀wọ̀ ilal masjidil aqsa Kaaba sí mọ́ṣáláṣí Aqsa tẹ́nìkan ò lè sọ pé bí báyìí ló wà jọ náà pé mo fẹ́ lọ́ọ́ fi àmì hàn torí pé Ọlọ́run ọba ní Sami'ul Alim ni ọba tí ń gbọ́ Basiru ni ó sì ń rí ó ní wa atayna Musa al-kitaba lẹ́yìn ní ìrìn àjò yẹn náà láti fún Musa ń tírà hudan li bani Isra'il kó máa jẹ́ ìbọ̀nà fún ọmọ bani Isra'ila zurriyatan mimman amalna ma'a Nuhin láwọn ìràrọ̀ ọmọdọ́mọ tí yẹ pé Nuhu ló gbé wọn wọnú ọkọ̀ ìwọ náà wo Kùránì tí ń bẹ lọ́wọ́ rẹ làwọn àfáà bá ń dá ọ̀rọ̀ tí ń jẹ́ wáwù làátìfì wọ́n ń sọ ọ́ di wáwù istinaf nítorí káyà yẹn lè bá ànábì Muhammad lọ kó má lè lọ pẹ̀lú ànábì Musa ẹ wá bá mi bí wọ́n léèrè ẹnì kan mú súrà kan wá nínú Al-Qur'an tọ́lọ́wọ́n bá fi bẹ̀rẹ̀ pẹ̀lú áyà àkọ́kọ́ tọ́lọ́wọ́n wá bẹ́ kúrò lórí áyà yẹn tó wá bẹ́ sínú ọ̀rọ̀ mi bọ́lọ̀ bá ń sọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nì kò ní sọ láàbọ̀ yóò sọ lórí àyà márùn lórí àyà kẹfà tẹ́ẹ̀fì máa ti ń wí ẹ lọ wú Ọlọ́run yóò bẹ̀rẹ̀ àyà kínní lórí àyà kẹwàá sí kẹjọ tẹ́ẹ̀fì máa ti ń wí Ọlọ́run èyí sọ̀rọ̀ kó wá jọ́ púpọ̀ ó wá kọ́ni àṣírà ó wá sọ̀rọ̀ àná ó wá kú bẹ́ẹ̀ ẹ lọ múru àyà náà wà ní Kùránì tí ó bá sọ yóò ní wà najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى إذا وقعت الواقعة ليس الواقعة كاذبة خافضة رافعة إذا أربع خيرا لنصر الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر يوصى أبوي وعد لو ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة يوم الصريح وبين سورة النساء يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا النساء الله به قصي سورة نحن القرآن kọ́nà wọn á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ó wá mú àyà kan wá ó wá jọ́ǹpù síbòmí ọlọ́wọ́n bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kódà nínú ayé kò síbi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ láyé àmọ́ nítorí kó lè bá nẹ́bí mu wọ́n gbé wá bẹ́ẹ̀ masha allah ta'ala jẹ́ ká wá jọ wo sahihul bukhari eléyìí wo volume 3 nínú babul mi'raji eléyìí tí mo gbé jáde yìí náà volume 1 nínú báàbù kayfa furidati salati fil isra eléyìí ń sọ babul mi'raj ìyẹn ni pé ẹ̀kọ́ àkàbà eléyìí ń sọ báwo ni wọ́n ṣe ṣe ìrun lọ́ranyàn ní òru al-isra nínú kitabu salat wọ́n jẹ́ àjọgbé yẹ̀ o àwọn aláǹtí wọn kọ́ fẹ́ mú mbẹ̀ kí wọn náà gbé Bukhari tọ̀dọ̀ rẹ̀ tó wà ní máa padà sọ yìí pé Bukhari àwọn ṣíyà nígbà o
torí pé tí wọ́n máa wí nù náà à ń lọ sínú Sahih Muslim náà o inú mi ó sì dùn bàbá wa tí wọ́n pè lọ́sẹ̀ tó kọjá yẹn àbí lọ́jọ́ Jímọ̀ yẹn bóyá Ọlọ́run ó tún ní kí wọ́n lè láǹfààní kí wọ́n pè lálẹ́ kọ́lọ́n bá mi ṣàlékún dáadáa fún wọn. èyí tí ń bẹ́nu báàbù kayfa furidati salatu fil Isra'i mẹ́rin bẹ̀ pé Yahya bunu Bukayri haddathana an Yunus an bunu Shihabi an Anas bunu Malik qala gbọ́ Anas bunu Malik qala kana Abu Dharri yuhaddithu máa gbọ́ o Abu Dharri ń sọ wá gbọ́ bí bàbá wa ti wá wí ń bí àfa wa kan náà ni o haddathana bunu Khalid haddathana Abbam bunu Yahya haddathana Qatada an Anas bunu Malik an Malik bunu Sa'sa'a radiyallahu anhu nínú volume nínú Babul Mi'raj wọ́n ní Anas bunu Malik an Malik bunu Sa'sa'a radiyallahu anhuma níbi wọ́n ní an Malik qala kana Abu Dharr yuhaddithu wàlálì àdìsù yìí ẹnu Malik bunu Sa'sa'a ni wọ́n ti gbọ́ wọ́n padà wá sọ ọ́ di Abu Dharr ń bí mi ò rò pé gbọ́ gbogbo àdìsù yìí tó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ní gbogbo àwọn afáàgbà yìí pé Malik bunu Sa'sa'a jẹ́ pé la yu'rafu rajulun majhulun fi asr as-sahaba kankan ò mọ Malik ọmọ Sa'sa'a àfi Anas bunu Malik fún ọgọ́rùn-ún ọdún kan tó fi pé tí ń lọ ọgọ́rùn-ún ọdún kejì tó wá já sí pé Qatada bunu Di'ama ló wá padà wá gbé ó kọ Malik ọmọ Sa'sa'a jáde àti àfàwà Ibn Abi Shayba kí Imam Bukhari tó gbà lọ́dọ̀ wọn ààrẹ nìkan tó mẹ́rin tó lè sọ ń pa rẹ̀ pé báwo ni wọ́n ṣe bí báwo ló ṣe gba ìsìláàmù báwo ló ti bá nẹ́bí lò wọ́n sì ló gbà dísù márùn àwọn kan ní mẹ́jọ ọ̀márùn làwọn àmàlámàdájú Imam Bukhari sì ní ìtìfáàkù lórí ẹyọ kan nù rẹ̀ ẹyọ kan náà sì lélẹ̀ òun àti Muslim ni wọ́n jọ gbà dání tó bá wọn ní Sahih Muslim náà wá fúnra ẹ wá wo àdísù yẹn náà tó pè ní Babul Isra'i bí Rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n máa gbọ́ ó ní Shayban bunu Farrukha haddathana Ahmad bunu Salmata haddathana Thabitu al-Bunnani an Anas bunu Malik anna Rasulallah qala ẹ̀tún gbọ́ níbi nísìnyí Imam Muslim ń sọ yí pé Anas gbọ́ lẹ́nu Ànábì direct ni wọ́n fẹ́ yọ Malik bunu Sa'sa'a yẹn wọ́n fẹ́ yọ ọ́lẹ̀ torí pé wàhálà ni ẹ máa wòrán o nínú Babul Mi'raj wọ́n fẹ́ sọ ọ́ di wípé Malik bunu Sa'sa'a yìí ló gbọ́ o ẹnu ẹ̀ ni wọ́n ti gbọ́ ṣàpè nǹkan tí ń ṣẹlẹ̀ nù ni níbi nísìnyí Sahih Muslim nínú Babul Isra'i tiẹ̀ ó ní Anas bunu Malik látẹnu Anas ọmọ Malik nbọ ló ti gbọ́ wọn yọlẹ̀ wọn ni anna Rasulallahi sallallahu alayhi wa sallam wọn ló yíṣẹ́ Ọlọ́run sọ pé utitu bil buraki wọn gbé ẹṣin al-buraki wá bá mi wa huwa dabatun abyadun tawilun ẹṣin kan tó funfun tó sì gùn ni ẹ bá ń gbẹ́ṣin yẹn síbẹ̀ fawqa al-himari wa duna al-baghal fawqa al-himari ó ga ju kẹ́tẹ́kẹ́tẹ́ àmọ́ ó kéré sẹ́ṣin yadaw akhirahu inda muntaha tarfi tí ó bá gbèsè báyìí ibi tí ojú ẹ bá gùn dé jù lẹ́sẹ̀ rẹ̀ ó ti balẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ máa gbọ́ kọ́ọ̀lù Ànábì ní farakibutuhu ẹṣin yẹn ni mo wá gùn lọ́dọ̀ Muslim ẹṣin l'Ànábì gùn kìí ṣe àkàbà lọ́dọ̀ Imam Bukhari àkàbà ní Ànábì gùn rakibutuhu utitu baytal maqdis akọjá sínú ilé Baytul Maqdis ni kìí ṣe pé wọ́n lọ sọ́mọ́ Muslim lè yíwùn wàá gbọ́n tí Imam Bukhari wí radiyallahu ta'ala anhu wàá gbọ́n tó wùjẹ́ bó ti gbọ́ nísìn pé nígbà tá a gun ẹṣin nì ibo ló gbé wọn lọ ó gbé wọn lọ sí Jerusalem lẹ́ṣin yẹn gbé wọn lọ wàá gbọ́n tí àfàwà Bukhari wí tó yẹ pé àfà Bukhari ló sì lálàáfíà ju Muslim lọ àfà ní ó ní afraghahum fi sadri nígbà tí wọ́n da ìgbàgbọ́ àti ìkímọ̀ sínú àyà mi tán
eléyìí nínú báàbù kayfa furidati salati fil Isra ìkànnì ni wọ́n jọ ń rí létí o. ó ní thumma atbaqahu wọ́n wá dé àyà mi padà thumma akhadha biyadi Jibril wá mú ọwọ́ mi dání báyìí fa'araja bi ila sama'i dunya ó kàn mú mi gun sánmà ilé ayé lọ bẹ́ẹ̀ ni. fil Bukhari Jibril mú ọwọ́ mi dání báyìí akhadha biyadi fa'araja bi ila sama'i dunya ó mú ọwọ́ mi dání ó sì mú mi gun sánmà ayé lọ bẹ́ẹ̀. Muslim ń sọ wípé nígbà tí ẹ máa gbádìí sí ni ó ní òtítù bílbọ̀rà ẹ máa gbá o wọ́n náà nàbì sọ yìí pé kọ́ọ̀lì ànábì ló tún sọ fún Anas ṣàpé wọ́n ń yọ mẹ́ẹ̀lìkì tó wọ́n mọ́ tó wà tó lè dálẹ̀ ó ní òtítù bílbọ̀ráàkì wọ́n mú àlìbọ̀ráàkù wá ṣàpé àìsọ́fánù sọ́ọ̀lì Bukhari pé kò sí ti ń jẹ́ bọ̀ráàkù Jàrúdù ló sọ wípé bùráàkù ni tóun jẹ́ Nàsárà tẹ́lẹ̀ ni wọ́n fi gbà pé bùráàkù ni níbo lòun ti mọ bùráàkù ṣe ó gba wáyé tó fi mọ̀ pé bùráàkù ni wọ́n á ròyìn pé ẹ ṣe báyìí ni wọ́n ròyìn bó ti rí ó ní kọ́lẹ̀ farakibutuhu ó lànàbí ni mo wá gùn àtẹ́yìtù Baitul Maqdis tí mo fi dé Jerusalem Bukhari sọ wípé mímú ọwọ́ mi tó mú mi dání báyìí àrájà bíi ila sama'i dunya sánmà ayé láti bára wa ẹ dákun tó bá já sí pé kìrìsìtẹ́nì táwa ń dà láàmú lẹ́ni pé ta ló gbàgbélé bu Jésù èyí ò lè mélòó ló wà lẹ́gbẹ̀ẹ́ Jésù ìyẹn táwa fi ń lọ ń tún àwọn ọmọ wọn nu o eléyìí náà yàtọ̀ sí bíbélì contradiction nínú bíbélì lẹ́yìn ń lò àti Yusufu Adépọ̀jù àti Alaba Jamiu Adégúnwà àti irú wọn tó kù irú àwọn lúpọ̀sì wọ̀nyí làwọn ń lò láti fi dálákàyè ọmọlẹ́yìn Jésù padà wálé tó yá dákun nínú Mátíù ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkan bẹ nínú Lúùkù ó yá dákun ta ló sọ méjèèjì ọmọ mọ́ àpèjúwe mi wá bẹ́ẹ̀ wọ́n lè ní ẹ ta ló fi Jésù hàn yóò tiẹ̀ kọ́ mọ̀ málàbá lára dáadáa ọmọ Adégúnwà ọlọ́mọdé ó bàjẹ́ fún ta ló fi Jésù hàn ṣé wọ́n fẹnu kó lẹ́nu ni àbí kinní kan ni wọ́n wàá máa fi da àwọn ènìyàn láàmú ẹlòmíì ó sì gbà ẹ wá wo tiwa yìí náà. tẹ́ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm